ó mà ti ń rúgbó lọ báyìí àbírú wàhálà wo rèé? Ta ló fẹ́ da ìgbéyàwó Lateef Adédìméjì àti Mobímpé rú báyìí o? èyí lohun tó ṣẹlẹ̀. Alhaji Wasiu Alabi Pasuma fi òkò ọ̀rọ̀ ránṣẹ́ sí àwọn olólùfẹ́ rẹ̀. ọ̀gá ńlá fújì mà ti bínú tán. èyí lohun tó ṣẹlẹ̀. ó mà ti ń rúgbó lọ báyìí àbírú wàhálà wo rèé? Ta ló fẹ́ da ìgbéyàwó Lateef Adédìméjì àti Mobímpé rú báyìí o? ó ṣe wá jẹ́ ibi màdàrú òun làwọn èèyàn máa ń sábà wà. ìlú kó bàjẹ́ kó dàrú òun lọ́pọ̀ àwọn èèyàn máa ń sábà lù. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọn ò sí nídìí ìlú májẹ̀ ó bàjẹ́. mo tutọ́ sókè máa fojú gbà òun lọ́pọ̀ àwọn èèyàn máa ń sábà ṣe. ṣẹ́yìn náà ti wá gbọ́ èsì tí Mobímpé Adédìméjì sọ sí ẹni tó sọ̀rọ̀ burúkú nípa ìdílé rẹ̀. ǹjẹ́ a ti wá gbọ́ èsì tí Mobímpé tó sọ sí ẹni tó gbé ìròyìn burúkú nípa ìdílé rẹ̀? èyí lẹ̀kúnrẹ́rẹ́ àlàyé. gbogbo wa la rántí wípé ọba mi òkè ṣẹ̀ṣẹ̀ yọ̀ǹda ìbẹ́ta fún àwọn ìdílé yìí. ọlọ́run ọba elédùmarè ṣẹ̀ṣẹ̀ fi ọmọkùnrin làǹtìlanti mẹ́ta fi ta ìdílé yìí lọ́rẹ. ìyẹn Mobímpé Oyèbádé Adédìméjì àti Alhaji Lateef Adédìméjì o tí wọ́n jẹ́ òṣèré. kó tó di pé ọba mi òkè yọ̀ǹda àwọn ọmọ mẹ́ta fún àwọn òṣèrébìnrin àti òṣèrékùnrin yìí, gbogbo wa la rántí bí àwọn ọ̀pọ̀ àwọn ènìyàn mìíràn ṣe ń sọ̀rọ̀ burúkú gbá àwọn òṣèré yìí o. ọ̀pọ̀lọpọ̀ wa tiẹ̀ ti rò pé bí ọba mi òkè ṣe ta àwọn òṣèrékùnrin àti òṣèrébìnrin lọ́rẹ ọmọ mẹ́ta làǹtìlanti o, àwọn èèyàn á dẹ́kun láti máa sọ̀rọ̀ burúkú nípa wọn o. pé àwọn èèyàn á dẹ́kun àti máa gbé ìròyìn òfegè nípa àwọn gbajúmọ̀ òṣèré yìí. kàkà kó wá rọ̀ lára ọmọ ìyá àjẹ́ níṣe ló ń le sí ni o. pẹ̀lú bí ẹnìkan tó porúkọ ara rẹ̀ ní Màdíyàn bó ṣe gbé ìròyìn òfegè nípa àwọn ìdílé yìí jáde o lórí ìkànnì ayélujára tá a mọ̀ sí X tọ́pọ̀lọpọ̀ máa ń sábà pè ní Twitter. ibẹ̀ ni ó ti gbé àwòrán Mobímpé àti ọkọ rẹ̀ àti àwọn ọmọ mẹ́ta wọn tí wọ́n bí tí ó sì kọ sábẹ́ rẹ̀ wípé gbajúmọ̀ òṣèrékùnrin Lateef Adédìméjì ti já ìwé ìkọ̀sílẹ̀ fún aya rẹ̀ yẹn Mobímpé Adédìméjì o lẹ́yìn tí ilé ìwòsàn General Hospital èyí tó wà ní ìlú Ìlọrin kọ ẹ̀jẹ̀ ọ̀kan lára àwọn ọmọ mẹ́ta èyí tí Lateef Adédìméjì tó fi sílẹ̀ o. ẹni yìí wá tẹ̀síwájú nínú àtẹ̀jáde rẹ̀ ló ń wí pé dókítà kọ ẹ̀jẹ̀ náà nítorí tí kò bá àwọn ọmọ rẹ̀ mu o. ó wá ní ìṣẹ̀lẹ̀ yìí ló fà á tí gbajúmọ̀ òṣèrékùnrin Lateef Adédìméjì ṣe ń béèrè fún àyẹ̀wò DNA o. tí èsì àyẹ̀wò DNA wá ń fẹsẹ̀ rẹ̀ múlẹ̀ wípé Lateef Adédìméjì kọ́ ni bàbá àwọn ọmọ mẹ́ta tí Mobímpé bí yìí o. lẹ́yìn tí arábìnrin náà wá gbé ìròyìn burúkú yìí sí ìkànnì ayélujára rẹ̀ tí àwọn èèyàn wá ń sọ̀rọ̀ oríṣiríṣi nípa ọ̀rọ̀ burúkú tí arábìnrin gbé jáde nípa òṣèrébìnrin Mobímpé Adédìméjì o. àwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí ní pín títí tó fi kan Mobímpé lára o. àwọn èèyàn máa pín títí tó fi kan òṣèrébìnrin Mobímpé Adédìméjì lára o. Mobímpé aya Lateef náà ti wá fèsì sí wípé mi ò fẹ́ gbọ́ ìdájọ́ òdodo fún ohunkóhun tí orúkọ àgọ́ rẹ̀ ò bá jẹ́ o. mi ò fẹ́ gbọ́ justice for kinní kan, mi ò fẹ́ gbọ́ justice fún tàmẹ̀dò nígbà tí òun bá dá sẹ̀ríà fún o. Mobímpé ti wá sọ wípé òun ti ní sùúrù tó o fáwọn tí wọ́n máa ń gbé ìròyìn òfegè nípa òun. ó lóun máa dá sẹ̀ríà fún wọn o. ó lóun ò fẹ́ gbọ́ wípé celebrities kan ṣe báyìí celebrities kan ò ṣe báyìí o. àti àwọn tí wọ́n máa ń gbé ìròyìn òfegè nípa ìdílé òun ó lóun ṣetán láti fi ẹnìkan jófin láàrin wọn o. Mobímpé aya Lateef ti wá sọ wípé kí àwọn oníṣẹ́ láabi máa wẹ̀yìn wò nítorí pé òun bọ̀ òun ò ní pẹ́ dé rárá o. lẹ́yìn tí aya Lateef yìí ti wá gbé èsì rẹ̀ sórí ìkànnì rẹ̀ àwọn èèyàn wá ń sọ̀rọ̀ lé lórí wípé kí ó máa ní sùúrù. àwọn kan tiẹ̀ ní ó ní láti fi ẹnìkan jófin náà káwọn tó kù lè kọ́gbọ́n nínú rẹ̀. bẹ́ẹ̀ ni àwọn kan ní kó máa mójú kúrò nínú ọ̀rọ̀ tí àwọn èèyàn bá ń sọ níta o. àwọn mìíràn tiẹ̀ ní kí ó tètè gbé ìgbésẹ̀ lórí àwọn èèyàn burúkú yìí o. àwọn abatẹnijẹ́ yìí wọ́n nítorí ọjọ́ ọ̀la àwọn ọmọ rẹ̀ àti ìdílé rẹ̀. pàápàá jùlọ bó ṣe jẹ́ wípé gbogbo ohun tó bá ti jáde sórí ìkànnì ayélujára kò lè parẹ́ mọ́ o. wọ́n ní kó gbé ìgbésẹ̀ láti fi àwọn èèyàn burúkú yìí láti fi wọ́n jófin o. Alhaji Wasiu Alabi Pasuma fi òkò ọ̀rọ̀ ránṣẹ́ sí àwọn olólùfẹ́ rẹ̀. ọ̀gá ńlá fújì mà ti bínú tán. ta ni ó wá jẹ́ kí bàbá jẹ́jẹ́ wá fárígá báyìí? ṣé wọ́n ní nítorí adití òun la ṣe ń sọ létí ọmọ rẹ̀, nítorí afọ́jú òun ni òjò ṣe ń kùn. ogun awítẹ́lẹ̀
tẹ́lẹ̀ kò kí ń parọ́. Ìkéde pàtàkì látẹnu bàbá jẹ́jẹ́ o. Ẹni tí ó jẹ́ gbajúmọ̀ olórin fújì ni táwọn èèyàn mọ̀ sí Wàsíù Àlàbí Pàsúmà Ọdẹ́tọ́lá, táwọn èèyàn mọ̀ sí ọ̀gálá fújì. Ọ̀pọ̀ ènìyàn náà ni wọ́n mọ̀ sí bàbá jẹ́jẹ́ o. Bàbá jẹ́jẹ́ ti wá sọ̀rọ̀ sókè báyìí. Ìkìlọ̀ pàtàkì rèé o, èyí lẹ̀kúnrẹ́rẹ́ àlàyé. Ó ṣe wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn blọ́gà àwọn ni wọ́n máa ń gbé ìròyìn ẹlẹ́jẹ̀ nípa Alhaji Wàsíù Àlàbí Pàsúmà Ọdẹ́tọ́lá o, àti àwọn olólùfẹ́ rẹ̀ tí wọ́n jẹ́ Pàsúmà fan, tí wọ́n máa ń ṣe bí ẹni ń gbèjà Pàsúmà, àbí àwọn tí wọ́n máa ń fi Pàsúmà wé olórin fújì mìíràn, tàbí ohun tí Pàsúmà ò sọ tí wọ́n ń gbé jáde sórí ìròyìn. Alhaji Wàsíù Àlàbí Pàsúmà Ọdẹ́tọ́lá ti wá ṣèkìlọ̀ pàtàkì fún gbogbo ènìyàn wípé kí ẹnikẹ́ni má ṣe gbèjà òun rárá o. Bákan náà ni kí ẹnikẹ́ni má ṣe gbé ìròyìn ẹlẹ́jẹ̀ nípa òun rárá o. Àbí àwọn tí wọ́n máa ń sábà sọ wípé tí òun bá ń kọrin èèyàn kan lòun bá wí, èèyàn kan lòun bá sọ̀rọ̀, wọ́n ní kí wọ́n dẹ́kun ìwà bàjẹ́ yìí o. Omi tuntun ti rú, ẹja tuntun ti wọnú rẹ̀ báyìí o. Ìlú tí ò sófin kò sẹ́ṣẹ̀, òfin ti wà báyìí. Alhaji Wàsíù Àlàbí Pàsúmà Ọdẹ́tọ́lá ti sọ wípé òfin ti wà lórí àwọn nǹkan wọ̀nyí o. Bákan náà ni agbẹjọ́rò rẹ̀ náà ti fi ọwọ́ sí o. Wọ́n ti fọwọ́ sí, wọ́n ti fẹsẹ̀ sí wípé ẹnikẹ́ni tàbí blogs tí ó bá gbé wípé Pàsúmà sọ pé, àbí àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ Pàsúmà gan fúnra wọn tí wọ́n bá sọ ohun tí Pàsúmà ò sọ, wọ́n nófin ti mú wọn nìyẹn o. Alhaji Wàsíù Àlàbí Pàsúmà ti wá pa á láṣẹ fún gbogbo blogs pátápátá, àbí àwọn tí wọ́n ń gbé ìròyìn ẹlẹ́jẹ̀ nípa òun. Ó ní òun fún wọn ní 72 hours láti yọ àwọn fídíò òun kúrò lórí ẹ̀rọ ayélujára o. Akọrin fújì nìyí sọ wípé òun ò ní káwọn èèyàn má gbọ́ orin òun o. Ó ní gbọ́ orin òun kó o fẹ́ràn rẹ̀, ṣùgbọ́n Pàsúmà sọ pé Pàsúmà ò sọ eléyìí, ó ní òun ò fẹ́ mọ́ o. Bàbá jẹ́jẹ́ náà sọ wípé kí wọ́n má dá wàhálà sílẹ̀ lágbolé fújì o. Bàbá jẹ́jẹ́ náà sọ wípé òun ò fẹ́ gbọ́ wípé tóun bá ń kọrin èèyàn kan báyìí lòun bá, tóun bá ń kọrin èèyàn kan lòun bú nínú orin òun o. Bàbá jẹ́jẹ́ ni bàbá jẹ́jẹ́ kọ́, ó ní tí ó bá délẹ̀ kò sẹ́ni tó máa yọ wọ́n o. Ìkìlọ̀ pàtàkì tí Pàsúmà tó ṣe lẹ̀ nìyẹn o. Kókókó báyìí là ń rán fa àdìtì o. Èyí ni ìkìlọ̀ pàtàkì tí gbajúmọ̀ olórin fújì ní táwọn èèyàn mọ̀ sí Wàsíù Àlàbí Pàsúmà Ọdẹ́tọ́lá, táwọn èèyàn mọ̀ sí ọ̀gá ńlá fújì, ìjọba fújì, ṣéwù fújì. Èyí ni ohun tí bàbá jẹ́jẹ́ tí wọ́n sọ kalẹ̀ yìí o. Èyí ni àwọn nǹkan tí Alhaji Pàsúmà sọ fún àwọn fáǹsì wọn, àwọn olólùfẹ́ wọn, àwọn blogs pátápátá. Èyí ni Pàsúmà sọ o. Kí ẹnikẹ́ni má ṣe gbé ìròyìn ẹlẹ́jẹ̀ nípa Pàsúmà mọ́. Ẹ̀yin aráalé, kí lẹ̀yin náà wá rí sí gbogbo ohun tá a kà wọ̀nyí o. Gbogbo ohun tẹ́ ẹ bá rò pátá ẹ bá wa fi sí abala comment section. Ẹ bá wa fi sí abala ìrísí o, kẹ́ ẹ dẹ̀ má gbàgbé. Fáwọn tí wọ́n fi ìgbà àkọ́kọ́ pàdé ìkànnì wa, ẹ máa bá wa subscribe sórí ìkànnì yìí. Ẹ máa bá wa tẹ subscribe button, ọ̀fẹ́ ni o. Ẹ bá wa like ẹ bá wa share lọ́tún, ẹ bá wa share lósì. Ìkànnì Kingfax Gist TV òun lẹ wà yìí o. Lókè lókè ìlà ó máa lọ o. Ire o.